kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Mákindé ti sọ̀rọ̀ o lórí ibi táwọn agbébọn kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ pamọ́ sí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ lórí ibi táwọn agbébọn kó àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ ní Ahoro Èsìẹ̀lẹ̀ àti Yàwọ́tà l'Ógbómọ̀ṣọ́ pamọ́ sí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ nínú àtẹ̀jáde kan tó fi síta fáwọn akọ̀ròyìn pé nínú igbó ìjọba Old Ọ̀yọ́ National Park làwọn ajínigbé náà wà pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ o. Mákindé kẹ́dùn pẹ̀lú ẹbí àti àwọn èèyàn àwọn tí wọ́n jí gbé náà wípé ó ti ń lọ bí oṣù kan báyìí táwọn jàǹdùkú agbébọn jí àwọn èèyàn náà gbé lọ o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé òun mọ̀ pé nínú ìpayà ọkàn àti ìnira làwọn ẹbí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà wà báyìí láti ọjọ́ 15 oṣù karùn-ún tó kọjá tí wọ́n ti jí wọn gbé lọ o. Bákan náà ni Mákindé tún sọ pé ìlérí tí ìjọba ń ṣe ní gbogbo ìgbà láti dóòlà àwọn èèyàn náà lè mọ́ túmọ̀ sí nǹkan kan lójú wọn pẹ̀lú bí ọjọ́ ṣe ń gorí ọjọ́. Àmọ́ Mákindé fi dá wọn lójú wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò kò dáwọ́ ọṣẹ́ dúró láti rí i pé àwọn èèyàn tí wọ́n jí gbé náà padà wálé láyọ̀ àtàlàáfíà. Gbogbo ipa wa ni à ń sà o láti rí i pé a dóòlà àwọn tó wà lákàtà àwọn ajínigbé. Iṣẹ́ ìwádìí ti fìdí rẹ̀ múlẹ̀ wípé nínú igbó ìjọba Old Ọ̀yọ́ National Park tó gba bí ìjọba ìbílẹ̀ 10 nípínlẹ̀ Ọ̀yọ́ kọjá làwọn ajínigbé náà sì wà pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ. Bí igbó ọba náà ṣe tóbi tó ló jẹ́ kó nira fáwọn ẹ̀ṣọ́ elétò ààbò láti lè tètè dóòlà àwọn tí wọ́n jí gbé náà. Ọ̀rọ̀ náà gba sùúrù àti ìfarabalẹ̀ kí a bá lè rí àwọn èèyàn tó wà lákàtà àwọn ajínigbé yìí dóòlà o. Mákindé ló sọ bẹ́ẹ̀. Gómìnà wá rọ̀ àwọn aráàlú láti wà lójúfò kí wọ́n sì pe nọ́mbà 615 tí wọ́n bá kófìrí ẹnìkan tàbí nǹkan kan tó mú ìfura dání o. Bákan náà ni ó tún rọ àwọn èèyàn wípé kí wọ́n yé gbé ìròyìn òfegè kiri lórí ìṣẹ̀lẹ̀ náà torí ó lè ṣàkóbá fún akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbò láti dóòlà àwọn èèyàn tí wọ́n jí gbé. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká o ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ sì ń ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.